Koiki Media bring the work closer to your doorstep. À ń lọ lárí ọmọ Yorùbá yìí tó ń bọ̀ látòkù. Àárín ìlú leléyìí ó ti tó bí ọjọ́ mẹ́ta àbọ̀jọ́ mẹ́rin tí wọ́n ti ṣojú ọ̀nà. Bàbá ẹ jọ̀ọ́ bá wa dárúkọ yín. Délé Kúmolú. Bàbá ẹ jọ̀ọ́ bó lọ́nà ìṣèwárí bá. Ẹ jọ̀ọ́ ṣé ẹ máa dìbò lágbègbè yìí ni àbẹ̀wò ẹ ń dìbò ẹ sì ń ṣe campaign. Ó tún wá tó bí ọdún mélòó tí wọ́n ti fáìlì ilẹ̀ yìí tí wọ́n parí ẹ̀. Ló ti tó bí ọdún mẹ́fà sẹ́yìn sí méje tí wọ́n ti fáìlì ọ̀nà yìí tí wọ́n sì ṣe. So ojú ọ̀nà yẹn òun lè ń wò yìí tí Dàpọ̀ lóun ó ṣe tí ò sì ṣe. Ó promise pé òun ó ṣe kò sì ṣe. Ẹ jọ̀ọ́ kí ni déètì èní ní April 2, 2022 April 2, 2022 ní èní gẹ́gẹ́ bí aago méjì gẹ́gẹ́ olólù kò sí wàhálà. Ọlọ́run ó gbẹ̀tọ̀ wa lọ́wọ́ wọn by fire by force. Tọ́ba láwọn ò sì fi ilẹ̀ ẹ̀mí wọn náà máa fi dì. So ẹ̀yin yẹn tẹ́ ń wò wá Ogun State láṣẹ wá. Ogun State láwa báyìí. Kí ni orúkọ àdúgbò yìí? A ní Yewa South. Ó ti ń fi ọ̀rá. Ajílẹ̀ndé. Ẹ bá ṣètò ẹjọ́ ẹ bá gbé. Ẹ jẹ́ kán àṣìṣì bàbá yìí kán ṣáà bá wọn ṣe nǹkan oko wọn ẹ̀wọ̀ kadà tí wọ́n ń lò. Ọmọ Yorùbá ni wọ́n. Ó ti pọ̀jù. Ẹdúró kínkín náà ni ó yá. Bàbá náà ni iṣẹ́ àwọn náà ẹ wò ó kálukú ṣe á lọ kógi nǹkan náà ti ń bọ̀. Ọ̀rẹ́ bá yẹn sọ̀rọ̀ lórí ọ̀nà yìí ń gbà kan. Movement.